dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Ṣé orúkọ sinimá kan tí a mú wá fún yín ní ọ̀tẹ̀ yìí ni DERIN vs LIFE. Sinimá yìí jáde kàṣàgbà sí orí Irewolede Olaniyan TV. Fún ẹ̀yin tí ẹ ti wo apá kìíní, ẹ rí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ síbẹ̀ tí ẹ ń retí apá kejì. Ó yá, ẹ sáré lọ sí comment section báyìí kí ẹ lọ type part 2 DERIN vs LIFE part 2 kí a bá lè tètè jẹ́ kí ẹ mọ ìgbà tí wọ́n máa drop DERIN vs LIFE sí orí Irewolede Olaniyan TV. Ẹ lọ kọ DERIN vs LIFE kí ẹ dé subscribe sí ibi báyìí kí ẹ bá lè tètè mọ ìgbà tí wọ́n bá drop rẹ̀. DERIN vs LIFE jẹ́ sinimá tí ó kọ́ obìnrin àti ọkùnrin ní ọgbọ́n. Lórí ọ̀rọ̀ yìí níbí láti rí Gabriel Afolayan tí orúkọ rẹ̀ ń jẹ́ Rọ̀gbà, tí ìyá ọmọ rẹ̀ sì ń jẹ́ DERIN, ìyẹn Irewolede Olaniyan. Rọ̀gbà jẹ́ ọkùnrin tí ó bìkítà, ọkùnrin tí ó kì í tọ́jú ilé, ọkùnrin tí ó jẹ́ ọkùnrin pàǹtẹ́ lásán. Ẹ má jẹ́ kí n rojọ́ jù fún yín, ẹ sáré lọ sí orí Irewolede Olaniyan TV kí ẹ lọ wo DERIN vs LIFE apá kìíní. Kí ẹ tẹ̀ tó lọ ẹ tẹ comment sí bíbá ẹgbẹ́ part 2 kí ẹ dé subscribe sórí channel yìí torí wọ́n bá ṣe ń drop DERIN vs LIFE part 2 kí ẹ lè tètè gbé ó ti drop. Torí sinimá yìí jẹ́ sinimá tí ó ṣe máa ń fún gbogbo ilé àti ẹni tí ó ti máa rí àti ẹni tó ti máa rí ọkùnrin àti obìnrin. Ó yẹ kí wọ́n lọ sí DERIN vs LIFE fún ìwọ tó bá ti ní ìdájọ́ tí ó ṣàlàyé láti pàdé fún ọ̀rọ̀ yìí tó táìpì DERIN vs LIFE part 2 sí comment section kí o lè subscribe sí orí channel yìí nígbà láti máa fún update àti wọ́n máa drop package sí orí YouTube. Ẹ ṣe ẹ má gbàgbé láti tẹ subscribe button ní orí ẹ má gbàgbé láti tẹ subscribe button níbí báyìí kí ẹ dẹ̀ tẹ comment.